káàsán sá o. Ẹ kú dédé ìwòyí o. Yes sir. Orúkọ tèmi ni Agnes láti ìkànnì Jígí Alára. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ káwọn aráalé mọ̀ yín. Ààrẹ Samuel Ìbíkúnlé arúgbó bọ́ìsì ló kọ mi. Agbóhùnsáfẹ́fẹ́, òǹkọ̀tàn àti òpìtàn ni mí. Kí ló fa ti irun tẹ́ẹ̀dì? Lára ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn èèyàn mọ̀ ní wípé lára àwọn òrìṣà ilẹ̀ yìí kó tó di pé àwọn bíbélì ṣàlàyé pé nǹkan kọ́kọ́ ń jẹ́ Nazarene, àwọn Násírì, àwọn onírun dídì, òun ni Yorùbá ti lẹ́yìn tí wọ́n ń pè ní àjàká òkò tó jẹ́ dàda tó gbé irun dídì wá. Kó tó di pé àwọn ìlú aláwọ̀ funfun sọ pé àwọn ń dirun, òun láti mọ irun dídì mọ́ Ṣàngó. Ilé bàbá bẹ́ẹ̀ ni ilé bàbá Mọ́gbà Ògúndèjì níkèrè ìbẹ̀rù tí wàá bẹ́ẹ̀. Báwo wá ni a ṣe fẹ́ relate Ṣàngó as in Ṣàngó sí ọ̀rọ̀ ìtàn ilẹ̀ Yorùbá? Lára àwọn ọba tó jẹ lọ́yọ̀ọ́ ilé òní Ṣàngó wà, yàtọ̀ sí irúnmọlẹ̀ tún ni. Lára àwọn irúnmọlẹ̀ tó rọ̀ wá ní Ṣàngó, ó sì jẹ lẹ́ẹ̀mejì lọ́yọ̀ọ́ ilé. Àjàká òkò jẹ lẹ́ẹ̀mejì lọ́yọ̀ọ́ ilé, ṣùgbọ́n àbúrò rẹ̀ ní Ṣàngó. Ọ̀rọ̀ kan ló bí ọ̀rọ̀ dàda Oléjà, ó lábúrò tó gbójú. Nígbà tí wọ́n ti àjàká òkò lọ́pọ̀npọ̀n nítorí pọ́n ló tutù jù, òní Ṣàngó bọ́ bẹ̀ wá gbèjẹ̀gbọ́n rẹ̀. Kó tó di pé Ṣàngó òṣó wálé ayé, so ọba ní Ṣàngó ilẹ̀ Yorùbá, ó sì tún jẹ́ ọ̀kan lára àwọn irúnmọlẹ̀. Kí wá ní pàtàkì ìtàn Yorùbá? Ìtàn Yorùbá ó pàtàkì sí àwa tá a jẹ́ Yorùbá torí pé láìsí àwọn ìtàn yẹn, a ní mọ ojúlówó ibi tá a ti ṣẹ̀ wá. Àti wípé ìtàn Yorùbá yẹn rán wa létí ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ṣe ń lọ. Púpọ̀ àwọn nǹkan yìí ò sí lórí social media, kò sí lórí Wikipedia. Àwọn ìtàn àtẹnudẹ́nu ni àwọn Yorùbá, àwọn bàbá wa ti ń gbé lọ. Púpọ̀ nínú wọn ni ò sì lè rí àkọọ́lẹ̀ fún. Ṣéyìn wá túmọ̀ sí pé ànítàn rárá o. Àwọn ìtàn àtẹnudẹ́nu á mọ̀ ṣẹ̀dá rẹ̀ débi fáwọn kọ́lẹ̀ yóò sì mọ̀ bá gbà. Wọ́n á sì mọ̀ rọ létí àwọn ọmọ táwọn náà fi lè mọ̀ rọ fún àwọn àrọ́mọdọ́mọ. Kí wá lè sọ nípa bí àwọn èèyàn ṣe gba ìṣẹ̀ṣe sí? Ìṣẹ̀ṣe ń gba Ifá ń gbayé lọ ọ̀gbẹ̀rì ọmọ. Báyé fẹ́ báyé kọ̀, iná ni wọ́n padà lọ rí fi gbogbo ara tí ń bẹ, irun tí ń bẹ lára ẹran. Pé mo jẹ́ ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì àbí mo jẹ́ ẹlẹ́sìn Mùsùlùmí kò túmọ̀ sí pé ìṣẹ̀ṣe ọ̀dà mọ́. Kòkò amọ̀ òun la máa ń fi mu nígbà kan tá a gbé sẹ́yìn àmọ̀. Òwe Yorùbá kan sọ pé àmọ̀ lọ́wọ́ àmọ̀ lẹ́sẹ̀, ayé wa bi tó da wọ́n gbá mú ká. Àmọ̀ yẹn la máa ń gbé kanú ilé kó tó di pé refrigerator àbí freezer dé. That jar or pot if you like, once cold our water. Kó tó di pé ìbò wa gbé fíríjì. Ṣáwá ìdòdó pé fíríjì ti dé ní ìsìnká sọ pé àrùn yẹn o is unclean. Ọ̀dà àní gbé àmùsọ nítorí pé a ti ra fíríjì. Ìwọ́lé mọ́ lo fíríjì ní ilé ẹ̀kọ́ wọ́n lè bá mọ̀ nílé, ṣùgbọ́n mọ́tò àbùkù àwọn tí ṣe ń lò ó. Ìṣẹ̀ṣe ìpẹ̀rẹ̀pẹ̀pẹ̀ wa ni kò sì ní parun. Kí wá lẹ rò pé wọ́n lè ṣe tí àṣà àbí ìtàn Yorùbá tí ò fi ní parẹ́? Lára rẹ̀ náà ni tí Lájí Abbas ṣe yìí, ìtàn ilẹ̀ Ìbàdàn. Bí ṣe ń ṣe yẹn káwọn èèyàn ṣùgbà rẹ̀, kì í wá ṣe òun nìkan ní ó ṣe àwọn akọ̀ bẹ́ẹ̀ náà tá à ń ṣe lórí rédíò, tá à ń ṣe lórí tẹlifíṣàn, tá à ń ṣe lórí social media. Káwọn èèyàn kún wa lọ́wọ́, káwọn ṣùgbà rẹ̀ torí pé nígbà téèyàn ń fi ẹ̀mí ara ẹni wéwu, òun iṣẹ́ yẹn jẹ́. Bí ẹ tí ò bá lè ṣojú abẹ́kù, ìwọ tó fẹ́ pìtàn fún àrọ́mọdọ́mọ yẹn pé ẹrú bàbá yín ṣe wọlé Ìbàdàn kó tó di gbọ́dọ̀ba. Táwọn ọmọ rẹ̀ sì ti di sẹ́nẹ́tọ̀ tán ti di nǹkan ńláńlá láàrin ìlú. Yóò fẹ́ dàbí èèyàn fẹ́ gbà fojú di pé ó mọ̀ fojú di nínú sí ẹ̀kọ́ ọ̀sán tàbí pé àwọn ìtàn ó sì gbọ́dọ̀ dín téèyàn parẹ́. So ó nílò gboyà, ó sì nílò káwọn èèyàn ṣùgbà wọn kí wọ́n kún wọn lọ́wọ́. Gẹ́gẹ́ bí ọ̀dọ́ tẹ̀síjọ́dọ̀ yìí, kí ni àmọ̀ràn yín fún àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá? Ẹ mọ̀jà pàdé ojú àti ń bọ̀, ibi akálẹ̀ lẹ káàárọ̀ ń bọ̀, ẹ kú ìrọ́jú ni ó sì padà kẹ́yìn ẹ pé ewu ọmọ. Kò sí bí èèyàn ti fẹ́ pẹ́ láyé tó wà ìsímọ́ ni ó kẹ́yìn gbogbo kó wa. Àwọn nǹkan táwọn ọ̀dọ́ ọ̀sìn tí wọ́n tẹnpẹlẹ mọ́ tí wọ́n sì ń rọ̀gbọ̀kúlé lórí òmù yẹn lórí kò ní láárí. Kán máa fi àsìkò wọn gbé àwọn nǹkan tó ní láárí lárugẹ, bí àwọn àṣà wa, bí ìṣe wa, nǹkan tí ò gbé ilẹ̀ Yorùbá lárugẹ, nǹkan tó máa project ilẹ̀ Yorùbá fún gbogbo àgbáyé tó wà wò pé àpèwáwò ìran onìran Yorùbá jẹ́, oníkan máa fi gbogbo àsìkò wọn fún. Ẹ ṣé gan ni mo dúpẹ́ for your time.